Àwọn agbébọn dènà àwọn fìjìláńtẹ́ nípínlẹ̀ Plateau, 70 ni wọ́n pa lára wọn. Kò dín ní 70 lára àwọn fìjìláńtẹ́ tí àwọn agbébọn ṣèkọlù sí tí wọ́n sì pa lọ́jọ́ Monday nílùú Kokawa àti Boyo níjọba ìbílẹ̀ Kanam nípínlẹ̀ Plateau. Alága àwọn fìjìláńtẹ́ ní Kokawa, Aliyu Baffa, ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní lásìkò tí àwọn fìjìláńtẹ́ yìí ń lọ síbì kan tí wọ́n gbọ́ pé àwọn amọ̀òkùnsíkà yìí farapamọ́ sí ni wọ́n dédé kàn wọ́n lójijì. Ó ní wọ́n ṣínà ìbọn bolẹ̀, ojú ẹsẹ̀ ni wọ́n sì pa 70 lára wọn. Baffa sọ síwájú pé àwọn ti sìnkú àwọn èèyàn náà ṣùgbọ́n ọ̀pọ̀ làwọn ṣì ń wá lára wọn tó sì ṣeéṣe kí òkú wọn wà nínú igbó. Ó sọ síwájú pé igbó kan tí wọ́n pè ní Madam Forest, eléyìí tó wà láàrin ìpínlẹ̀ Bauchi àti Taraba làwọn ń lọ láìmọ̀ pé àwọn agbébọn yìí wà lójú ọ̀nà. Ìbọn tí wọ́n sì gbé lọ́wọ́ lágbára ju ti àwọn fìjìláńtẹ́ lọ, eléyìí tó fún wọn láǹfààní láti pitú tó tó bẹ́ẹ̀.